Wasiu Ayinde tí mo jẹ́ APC deputy state ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí mo sì jẹ́ olú ọmọ Òpómúlóró dynasty ní Ìgúnfọ̀ Ọ̀ṣun ní ilé Ajé. Ní afárá lókun tá a rìn lónìí ọjọ́ work to win. Àkọ́kọ́ wípé èrò tó jáde lónìí wọ́n jẹ́ ìlàjì nínú èrò tó yẹ ká kó jáde tó gbé ní ìjẹrin láàrú pé ká ṣe work to win. Ẹlẹ́ẹ̀kejì bẹ̀ lónìí wọ́n ń ṣe ẹ̀sáàmù NECO lọ́wọ́ lọ́jọ́ majority náà àwọn ọmọ wa náà wà lọ́ ṣe ẹ̀sáàmù NECO lọ́wọ́ ní P6 òní náà bẹ̀rẹ̀ secondary school examination ní ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí jẹ́ pé ìjọba ìbílẹ̀ Òròdú wọ́n bẹ̀rẹ̀ lónìí lọ́jọ́ majority náà àwọn ọ̀dọ́ wa tó ti tó kò díjọ ọkọ̀ tẹ̀lé wa wọ́n lọ fún exam ṣùgbọ́n ó dùn wá nínú pé àwọn tó jáde lónìí tí ẹ bá ti ẹ̀wọ́ gan ẹ mọ̀ pé kàkí ló ti lẹ̀dá adẹ̀ nígbọ́dọ̀ àwọn èèyàn wa ló parí ibi jẹ́ pé àṣùgbọ́n ẹ̀kọ́ Ọlọ́run àṣùgbọ́n àwọn kábíyèsí abẹ́jẹ́ kí gbogbo nípínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo ọmọ ìjọba ìbílẹ̀ Òròdú mọ̀ pé ẹgbẹ́ APC ló ní ìjọba ìbílẹ̀ Òròdú tí gbogbo ìjọba ìbílẹ̀ Òròdú sì gbà pé à ń bọ̀ ni a máa dìbò wa fún ìyẹn lọ́fà ìyẹn lókun tá a rìn lónìí láti ká mọ̀ pé gbọ̀ngbọ̀n ládùúgbò lẹ́yìn ẹgbẹ́ APC tá a sì tó lẹ́yìn candidate wa ọ̀gá wa Aṣíwájú Olójú Bọ́lá Ìgbàlódé. Ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ tá a fẹ́ dì níjọba ìbílẹ̀ Òròdú àti ní ìpínlẹ̀ Ọ̀ṣun a máa gbálẹ̀ tàbátà ní pé gbogbo ala máa dùn fún àpọ̀ a fẹ́ kí oníjó ló kúrò níbẹ̀ gbogbo wọn ti gba ìlú jẹ́ láti gbàgbọ́ tó ṣèjọba wọn a fẹ́ kí ìyàtọ̀ wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun a sì nígbà wọ́n pé ọ̀gá wa Aṣíwájú Bọ́lá Ìbàdàn òun ló lè ṣe dáadáa ju ètò wà pẹ̀lú ẹgbẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìlú àbílẹ̀ Òròdú wípé ẹ jẹ́ ká ní ìfẹ́ ara wa ká sì kóra mọ́ra ká lè jẹ́ kí kálukú ní ìlú títí ká fi tẹ̀síwájú lábẹ́ Ọlọ́run àwọn àtẹ̀síwájú.